wòlíì tó máa kó bá yí ẹ tí wàá kábàámọ̀ wípé kí ni mo pàdé wòlíì yìí fún. Mo gbàdúrà fún ẹ, o ò ní bá pàdé lórúkọ Jésù. Wòlíì tí òkùnkùn gbé dìde láti dá ìrìn àjò ayé ẹrú, bí Olúwa ti ń bẹ tí ẹ̀mí rẹ̀ ń bẹ, mo lóò ní bá a pàdé. Ẹ gbọ́ mi sà, ẹ gbọ́ mi mà, ṣé wòlíì ṣì wà ṣá? Àwọn tí ìwọ ti bá pàdé ní òjò gbàgbọ́ wípé wòlíì wà mọ́. Ṣùgbọ́n gbọ́n tí Bíbélì sọ, ó ní ẹ gba Olúwa gbọ́, a ó fìdí yín múlẹ̀. Ó lẹ gba wòlíì gbọ́, ẹ̀yin ó sì ṣe rere. Tó bá jẹ́ pé bẹ́ẹ̀ l'Olúwa wí, a jẹ́ wípé wòlíì ṣì wà. Ṣùgbọ́n nítorí pé o ti bá àwọn ìkòkò ènìyàn, àwọn ìka ènìyàn, o ti bá wọn pàdé lóríṣiríṣi, kò jẹ́ kó gbàgbọ́ wípé wòlíì wà mọ́. Ohun tí mò ń gbìyànjú àti sọ fún ẹ rèé, Bíbélì sọ wípé dán wò, wàá dẹ̀ mọ̀ wípé rere ni Olúwa. Apostle Prophet Oyètọ́lá Ọmọládéwúrà ló ń bẹ sọ̀rọ̀ yìí. Pè mí kí n gbàdúrà fún ẹ. Gbọ́ mi, àti mọ wòlíì tó tọ́ àti tí Ọlọ́run fi ṣẹ́ràn kò mọ̀ le rárá. Tí ìwọ bá jẹ ráìsì, tí èmi bá wá ń jíṣẹ́ fún ẹ pé ẹ̀bà ló jẹ, wàá ti mọ̀ wípé irọ́ ni mò ń pa nìyẹn. Èmi ò dẹ̀ ní sọ nígbà tí Ọlọ́run rán mi, torí pé Olúwa ló fi iṣẹ́ ìran mi tó fà mí ròyìn mi. Gbogbo tí ó bá tẹnu mi jáde, a jẹ́ pé bẹ́ẹ̀ ni Olúwa wí nìyẹn. Ẹnìkan gbọ́ mi ní wákàtí, bí Olúwa ti ń bẹ tí ẹ̀mí rẹ̀ ń bẹ, àṣírí ogun ayé rẹ tó farapamọ́ yẹn, lórúkọ Jésù Ọlọ́run kó tú àṣírí yẹn. Sórí láì ṣe pé o mọ àṣírí ogun ayé ẹ, wàá máa jagun yẹn á dàbẹ́ pé o mọ ogun yẹn jà. Wàá máa ṣiṣẹ́ á dàbẹ́ pé o mọṣẹ́ ṣe. Wàá máa gbàdúrà á dàbẹ́ pé o gbàdúrà gbà. Ta ló lè wá fi àṣírí hàn ẹ́ bí kò ṣe àwọn tá à ń pè ní wòlíì? Lóòótọ́ gbogbo èèyàn ló ń pera wọn ní wòlíì, ṣùgbọ́n àti mọ wòlíì ò le. Bíbélì sọ wípé nípa èso wọn lẹ ó fi mọ̀ ọ́n. Ká nọ́mbà yìí sílẹ̀: 081 063 11 252. Apostle Prophet Oyètọ́lá Ọmọládéwúrà ló ń gbàdúrà fún ẹ. 081 063 11 252. Pè mí kí n gbàdúrà fún ẹ, kí n sọ tí Ọlọ́run rán mi sí ẹ. Gbogbo ẹni tó gbà mí gbọ́, bí Olúwa ti ń bẹ tí ẹ̀mí rẹ̀ ń bẹ, ìpè mi máa ṣiṣẹ́ fún ẹ. Kọ nọ́mbà yẹn sílẹ̀: 081 063 11 252. Bí Olúwa ti ń bẹ tí ẹ̀mí rẹ̀ ń bẹ, o máa rí àánú gbà. Shalom.